sẹ́yìn náà ti gbọ́ nípa sinimá kan tó ń lọ lọ́wọ́ Ògo Bariga. Sinimá yẹn dùn tó jẹ́ wípé àṣé ìrà kò fẹ́ kòkòrò dénú. Ẹ lọ wo nǹkan tí Múyìwá Adémọ́lá tó fojú Ọdúnládé Adékọ́lá rí nínú sinimá yẹn. Ògo Bariga ó wà ní Sọlápé Oyinlóye TV ní YouTube. Ẹ lọ wò ó. Kò sọ̀rọ̀ ẹ mọ́ o, kárẹ́ ní bárìn ló kú o. Ògo Bariga, Múyìwá Adémọ́lá, ìkànnì ò dáa. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi ìgbèrú bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ́gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè tẹ Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní í di o? Yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.